wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di tẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. DSS fi ojú afurasí 5 ba ilé-ẹjọ́ lórí ìjínigbé tó wáyé lọ́yọ̀ọ́. Lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ni iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀ka ti DSS fi ojú afurasí 5 tọ́wọ́ tẹ̀ lórí ìkọlù ìjínigbé ti àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mahmood Muhammad tí wọ́n ń pè ní Abubakar àti Abbas Mukhtar Abubakar Abbas tí wọ́n tún pè ní Isa Adam àti Malam Mahmuda Alinigeri Abdulrozak Umar tí wọ́n tún pè ní Abu Khalifa tàbí Abu Khalidi Yunusa Musa tí wọ́n tún pè ní Abu Yunusa bin Musa àti Shamsu Adamu Sani tóun náà tún jẹ́ Abu Itizar ní DSS fojú wọn hàn níwájú ilé-ẹjọ́ gíga tìlú Àbújá. Àwọn márààrún yìí ni DSS sọ pé àwọn furasí wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Jamaatu Ansaru Muslimina fi Biladi Sudan tí ọ̀pọ̀ mọ̀ sí Ansaru tí wọ́n sì ṣe ìkọlù sí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ 15 oṣù karùn-ún. Lásìkò ìjínigbé ọ̀hún la gbọ́ pé wọ́n pa àwọn olùkọ́ 2 dànù tí wọ́n sì fi wọ́n pa àròkọ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn 6 la gbọ́ pé wọ́n sọ níwájú ilé-ẹjọ́ wípé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú gbígbé ìbọn, ìgbìmọ̀ papọ̀ gbígbésùmọ̀mí tó fi mọ́ ṣíṣe agbátẹrù ìwà ìgbésùmọ̀mí àti gbígba àwọn ìròyìn. Ẹ̀sùn náà ni wọ́n ní nọ́mbà rẹ̀ jẹ́ FAC/ABJ/CR/438/2026 ní ìjọba àpapọ̀ ti fẹ̀sùn kàn wípé Muhammad àti Abbas tàṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí ti Ansaru láti jí àwọn èèyàn gbé kí wọ́n sì máa pa wọ́n káàkiri Nàìjíríà bí wọ́n bá wà lárọ̀ọ́wọ́tó wọn pẹ̀lú èròǹgbà láti jẹ́ kí ìjọba ṣe ohun tí wọ́n bá fẹ́. Lára ohun tí wọ́n sí nínú ìwé ẹ̀sùn náà ni pé láwọn àsìkò kan láàrin ọdún 2025 àti 2026 dàyíká ilé-ẹjọ́ pàṣẹ fún àwọn ológun abẹ́rẹ́ ti ẹgbẹ́ agbésùmọ̀mí Jamaatu Ansaru Muslimina fi Biladi Sudan Ansaru wípé bí ìjọba bá wà lárọ̀ọ́wọ́tó yín kí ẹ yìn wọ́n pa kí ẹ sì jí àwọn èèyàn gbé láti jẹ́ kí ìjọba ṣe àwọn ohun tí ẹ bá ń fẹ́ àti pé fún ìdí èyí ẹ ti tàpá sí abala 24 nínú ìwé òfin gbígbé sùmọ̀mí lórílẹ̀‐èdè yìí ti ọdún 2022 tó sì ní ìjìyà ní ìpín kejì ìsọ̀rí kejì ní abala 24 kan náà. Àjọ DSS tún sọ nínú ìwé ẹ̀sùn náà pé àwọn afurasí wọ̀nyí ṣekú pa èèyàn 2, Michael Oyedokun àti John Ọlálẹ́yẹ nípa gígé wọn lórí. Síwájú sí ni àjọ DSS wá tún fẹ̀sùn kan àwọn 5 náà pé wọ́n gbọ́ nípa ìròyìn àti ìtọ́nisọ́nà náà wọn kò sì fi tó àwọn iléeṣẹ́ elétò ààbò létí. Nígbà tí wọ́n fẹ̀sùn mìíràn kan Umar, Musa àti Sani lẹ́yìn tó ní ṣe pẹ̀lú sísàgbátẹrù ìjínigbé àti ìpànìyàn pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ wọn. Agbèfọ́ba ọ̀mọ̀wé Kálátù Eze rọ ilé-ẹjọ́ láti jẹ́ kí àwọn afurasí náà wà ní àhámọ́ DSS títí di ìgbà tí ìgbẹ́jọ́ yóò tún fi wáyé tí onídàájọ́ Salim Ibrahim sì gbà sí lẹ́nu. Adájọ́ náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé wọn kò gbọdọ̀ dí àwọn agbẹjọ́rò àwọn afurasí náà lọ́wọ́, wọ́n gbọdọ̀ láǹfààní sí ètò ààbò tó péye. Ó wá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára ìkànnì inú mọ́dúnmọ́ wá sẹ́. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.